Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ kú dédé wòyí. Mo wà ní ọ̀dọ̀ bàbá mi, ara àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, Ọba James Kọ́ládé Ọládipúpọ̀, the Olúpòtì of Ìpòtì land, first class Ọba in Ekiti State. Kábíyèsí mo kí yín o, ẹ kú ọjọ́ mẹ́ta sà, àjíǹde ara yóò máa jẹ́ sà o, a máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ o. Ǹjẹ́ tí ẹ lè jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ yín sà, jù bí èmi ṣe lè dárúkọ yín lọ, ibi tí ìlú tí Ọlọ́run ń gbélé yín lọ́wọ́, ibi tó tẹ̀dó sí, ìgbà tí ẹ gorí àpèrè. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ni Ọba Aláyélúwà Ọba Kọ́ládé Ọládipúpọ̀ James Olúwadémiládé Kìíní, the Olúpòtì of Ìpòtì Èkìtì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó kà mí yẹ láti wà lórí àpèrè bàbá ńlá mi. Torí pé ẹnu iṣẹ́ ìjọba ni mo wà kí wọ́n tó wá níbẹ̀ kí n wá ṣolùdarí ìlú. Láti ìgbà tí Ọlọ́run rẹ̀ ti pè mí wá síbí, ó ń tì mí lẹ́yìn. Ìdí nìyẹn gan tí mo fi sọ orúkọ yẹn ní Olúwadémiládé àkọ́kọ́, torí pé ó wù ìfẹ́ Ọlọ́run ni. Ọ̀rọ̀ mi fẹ́ dàbí ọ̀rọ̀ Jónà tá ń rán níṣẹ́ tí ò fẹ́ jẹ, tẹja wá lọ gbé sí gbé sí ti ibi tán ní kó máa tó ti máa jíṣẹ́. Torí pé kò ń kàn ṣe ìfẹ́ inú mi láti pé kí n kàn wá, torí pé àyè tí mo wà lẹ́nu iṣẹ́ ń gbà yẹn. Ṣùgbọ́n ìgbà tó Ọlọ́run dẹ̀ ti sọ bẹ́ẹ̀, nǹkan mo ṣe wá rò pé bóun ni kíní ṣe wá, Olúwa ló dé mi ládé. Ó dẹ̀ ń fi mí lọ́kàn balẹ̀, ó ń jẹ́ kí n ní ìfọwọ́sọ̀yà, ìgboyà pé adé tí Olúwa bá dé, Júpítà kan ò lè ṣí. Ó ṣe wù kí wọ́n gbìyànjú tó, adé tí Olúwa bá dé, Ọlọ́run nìkan ló lè sọ pé báyìí ló ṣe dé. Pé wọn mọ ìdí ẹ̀. Ó dàbí òwe Yorùbá pé ọ̀nà tí omi ń gbé wọnú àgbọn kò sẹ́ni tó yé. Ọ̀nà ìyanu ni Ọlọ́run fi ṣe. A gbọ́ pé ní ìlú Ìpòtì, both Christian, Muslim àtàwọn tí bàbá wa oníṣẹ̀ṣe lẹ kó papọ̀, yọ kọ̀ọ̀kan sọ́tọ̀. Bó ló ṣe ṣe fún yín bẹ́ẹ̀? Torí àwọn ọba míì wọ́n á sọ wípé rárá àwọn yẹn ẹlẹ́bọ ni wọ́n o, mùsùlùmí làwọn o, onígbàgbọ́ làwọn o. Bó lẹ ṣe ń bá mẹ́tẹ̀ẹ̀ta yí papọ̀ tí ìkan ò dẹ̀ pàkan lára tí ìlú dẹ̀ ń lọ déédéé? Kí náà ń pè ní ẹbọ? Àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn Jésù, nígbà tí ogun kan bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n ní káwọn kan fún ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kan fa ọmọ Júù kan fi ṣe ẹnu ọ̀nà wọn. Tó bá jáyé ìsìn ni a sọ pé bọ̀. Àwọn olómú ìgbàgbọ́ wa ṣe báwọn òyìnbó ni. Bẹ́ẹ̀ni. Ẹ wo nígbà tí Queen Elizabeth kú, ẹ wo nígbà tán fẹ́ jẹ ọba tó wà ń bẹ̀, ẹ wo àwọn nǹkan tán ṣe. Tó bá jẹ́ àwa èèyàn dúdú ni a sọ pé ẹbọ ni. Ṣùgbọ́n àwọn tó tiẹ̀ wá mú ẹ̀sìn yẹn wá bá wa, wọn ṣẹbọ, ṣé àmọ̀jù wọn ni. Tẹ́ bá wo bí ẹ̀sìn ṣe wà, wọ́n ní ẹlẹ́sìn àbáláyé. Ìyẹn fi hàn pé nǹkan kan ní àgbàdo ní adìyẹ ń jẹ. Kí àgbàdo tó dé. Ẹ̀sìn àbáláyé kò dẹ̀ sí ẹnìkan tó ṣì takò kí lẹ pé lẹ̀sìn àbáláyé, torí kò sí nínú ẹ̀sìn mùsùlùmí àti ti àwọn ọmọlẹ́yìn Jésù, kò sí ẹni ibi tí wọ́n ti lè sọ ìtàn pé ìgbà báyìí ni wọ́n wọ ìlú. Ṣùgbọ́n àbáláyé kò sẹ́ni nínú wa tó lè sọ pé báyìí ni Ọbàtálá máa ṣe ni, báyìí ni àwọn kan tá à ń ṣe. Àbáláyé àwọn kan tá a dé bá láyé ni, tó jẹ́ pé àwọn bàbá wa nìkan ni wọ́n mọ̀ bó ṣe láwọn àkọ́kọ́. Kò sí nǹkan tí wọ́n pè ní ẹbọ. Kí ni wọ́n pè ní ẹbọ? Tá bá sọ ti ẹbọ, ìyẹn fi hàn pé kò sí ẹ̀sìn
mẹ́tẹ̀ẹ̀ta tí òkè ẹ̀sìn ju mẹ́ta lọ torí àwọn Hindus wà bẹ́ẹ̀ àbẹ́sìn náà kọ́ ní tiwọn ẹ̀sìn náà ni ìjàdárúkọ yẹn ṣe pé tá a bá tó fi mọ́ mẹ́ta tí a mọ̀ sí bẹ́ẹ̀ ni ó ti di mẹ́rin àwọn ẹ̀kànkà wà bẹ́ẹ̀ ṣèbẹ́sìn náà ni ẹ̀sìn ni oríṣiríṣi ẹ̀sìn ni ọ̀nà tí a bá dẹ̀ wò Ọlọ́run kan ní gbogbo wa ń sìn ọ̀nà tí a fi ń pè ló yàtọ̀ síra wa Ọlọ́run kan ẹran ní Elédùmarè so pé ó yá àìgbọ́ra ẹni yé kò sí ní ọ̀rọ̀ ẹ̀sìn ní ìlú Ìpòtì ní ṣókíkí ìkàsọ́ bẹ́ẹ̀ torí pé àwọn bàbá wa ní kí ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe ní ìfẹ́ ní àkójá òfin nínú gbogbo ẹ̀sìn tí ò bá ti sífẹ́ bẹ́ẹ̀ kò sẹ́sìn so ẹ̀sìn tí ò bá ti mú ìfẹ́ dání kò sí kì í ṣẹ̀sìn tẹ́ bá wò nínú ẹ̀sìn àbáláyé àsìn àwọn bàbá wa ara nǹkan tí mo máa ń sọ báwọn èèyàn pé ibi tí òótọ́ tó fẹ́ pè sí torí ayé àtijọ́ á níbi tó bá ti wá òótọ́ tó bá ti rí òótọ́ láàfin kò sí òótọ́ ibi tí òótọ́ bá ti ní pé àwọn awo àwọn ọdẹ wọn á ní awo kì í dalẹ̀ awo wọn ní ọdẹ ò kì í gbà ìyàwó ọdẹ ṣé kó òótọ́ náà fi ṣe bẹ́ẹ̀ ibi tó òótọ́ bá ti wà tí ìfẹ́ bá ti wà gbogbo àwọn kan yẹn torí ìfẹ́ tífẹ́ bá ti wà wá ṣòótọ́ àìnífẹ̀ẹ́ ni wọ́n jẹ́ kéèyàn ṣòótọ́ ìgbà tí ò bá ti sífẹ́ lè yàn án parọ́ so òun náà ṣe sọ pé ìfẹ́ ni àkójá òfin ṣebí ara òfin ni pé ká ṣòótọ́ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìgbà tí èèyàn bá ti ṣe àkójá ẹ̀ pẹ̀lú ìfẹ́ ó ti kó gbogbo àgbègbè rẹ̀. ẹ ṣe gan sa torí n tó gbé mi wá gangan ni mo ṣe fẹ́ máa béèrè lọ́wọ́ yín sà ní ìgbà kan ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè sà pé kí ni ìbáṣepọ̀ yín ẹ̀ ti ọmọ yín Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà torí nígbà kan nígbà tí wọ́n kọ́kọ́ sun ilé wọn mo lè sọ pé ẹ̀yin ni ọba aládé tá a dìídì pé ẹ gbéra láti Ìbàdàn láti Èkìtì bíbà yìí lọ sí Ìbàdàn lọ kí Sunday Ìgbòho nígbà tó tún ń ṣòkú ìyá ẹ̀ náà ẹ wá sí Ìgbòho from Ìgbòho again àti ẹ̀rọ pé ibi Ìgbòho ni ìrìn máa dé ní àtúrè yín ní Ìbàdàn again kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti Sunday Ìgbòho irú ènìyàn wo lẹ mọ̀ Sunday Ìgbòho sí. kì í ṣe ìgbà tí wọ́n lé Sunday Ìgbòho tó wá ṣe àkọlù ìlú kì í ṣe ìgbà yẹn mo ti mọ̀ Sunday Ìgbòho pé tí mo ti mọ̀ Sunday Ìgbòho ìgbà tí ẹ̀ ń sọ ìgbà tí wọ́n ń pariwo Sunday Ìgbòho tí ẹ bá wò dáadáa ẹ rí i pé afẹ́ jẹ́mi ni bẹ́ẹ̀ ṣe sọ pé ọba àkọ́kọ́ tó lọ òkè kó tó di pé wọ́n lọ kọlù ilé ó pẹ́ tá a ti jẹun bọ̀ torí pé nígbà tí mo gbọ́ máa mọ Sunday Ìgbòho mo ti ń gbórúkọ ẹ̀ mo wá ṣèwádìí nípa ẹ̀ pé ta ni Sunday Ìgbòho yìí wá ní mo fẹ́ mọ̀. ẹ wá ní ẹ fẹ́ mọ̀. bẹ́ẹ̀ni mo wá láti gbà pé nǹkan tó ń sọ nípa Sunday Ìgbòho bóyá irọ́ ni tàbí òótọ́ ni wọ́n ní alájà agbára ni pé kì í dẹ́ fẹ́ ìrẹ́jẹ ìgbà tí mo wá débẹ̀ mo béèrè pé mo ti ń gbọ́ nípa Sunday Ìgbòho mo gbọ́ wá sọ ìtàn rẹ̀ fún mi díẹ̀ pé gbogbo nǹkan ìrẹ́jẹ bí ìjà agbára ọmọ ènìyàn ẹni tí wọ́n bá fẹ́ ìrẹ́jẹ kó lọ́nà òótọ́ adúró tì ìgbà tí wọ́n á rí pẹ̀lú akíkanjú tó ń ṣe lọ sígbà tí wọ́n á sọ fún pé Sunday Ìgbòho ọmọ akínní ẹ̀ arógun máṣà ni ẹ̀ wọ́n á ní pé mo fẹ́ fi joyè ó dẹ̀ gbá tayọ̀tayọ̀. ẹ ti fi joyè ní ìlú yìí. wọ́n á fi joyè Akínrógun nígbà tí mò ń ṣe ọdún Ìjẹ̀ṣu dẹ̀ tún ni tàbí ọdún Ògún bẹ́ẹ̀ni mo wá fi joyè Akínrógun sí Báṣọ̀run Akínrógun sí ilẹ̀ Ìpòtì
Báṣọ̀run ó Akínrógun. tọ́dún mélòó sàtẹ́ ti fi jẹ oyè Báṣọ̀run Akínrógun. Tí mo ti fi Sunday joyè Akínrógun 2000 a ti fẹ́ tó tí ó bá ṣe 2016 àti 2017 torí mo ní. but àwọn kan sọ wípé ìjàǹdùkú ni Sunday oníjì ìjàǹdùkú ni Sunday Ìgbòho. ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn olóyìnbó kíkẹ́ tó ní Yorùbá ojú tẹ́ bá ti fi wo oníkálukú ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ní dábàá súnmọ́ ni àkìmọ̀ ṣe ẹni àwọn kan lè máa rí bí ní jàǹdùkú níbo náà ti ṣe jàǹdùkú rí torí tí wọ́n bá lè yàn jalè tí ò bá ìjì nǹkan ẹ kì í jalè tàbí kó o rí níbi tó ti jalè ní orí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí jàǹdùkú gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú mo rí bí ẹni tó ń jìjà pé ẹni jẹ́ arẹ́nijẹlẹ ẹni tó bá rẹ́jẹ yẹn kí n pè ní òyìnbó freedom fighters ẹ máa rí i pé kò sí ẹ̀sùn kankan tó ṣe gbòógì tí wọ́n fi kan Sunday Ìgbòho nígbà tán lọ kọlu ilé ẹ̀ kò sí ẹ̀sùn kan. n tí ẹ̀ẹ́dọ́gbọ́n sọ ma pé n tó ń ṣe ẹ fi ara mọ̀ pé kéèyàn máa jàfẹ́tọ̀ ènìyàn. kéèyàn máa jàfẹ́tọ̀ èèyàn kéèyàn lè má jàfẹ́tọ̀ ẹ kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ kéèyàn máa jàfẹ́tọ̀ èèyàn ṣe bí ajá fún ṣé Nàìjíríà ò jàfẹ́tọ̀ wọn ká tá fi gbòmìnira àbí àwọn bìrìtì kókó la wà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn kan dìde ẹ bí àwọn akówó bí a ní èèyàn kéréje ní ìjọba ẹkùn àwọn tó jẹjà fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà àwọn kékeré ni ẹ wá wọlé ni gbogbo wa là ń jẹ àǹfààní ẹ kò sí kán kó yàn lẹ́rú mọ́ ṣé ìgbà táwọn kan dìde pé kán má kó yàn lẹ́rú mọ́ tí wọ́n dẹ̀ kó yàn lẹ́rú mọ́ tá a ní ẹnu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ní lórílẹ̀-èdè wa ṣé ẹ fẹ́ sọ fún mi báyìí pé irú àwọn bàbá wa Awólọ́wọ̀ Nnamdi Azikiwe Ọ̀para tí àwọn bàbá wa tó wà ní Òkè Ọya Ahmadu Bello ṣé ẹ fẹ́ sọ fún mi pé oníjàǹdùkú ni wọ́n ẹni bá pè wọ́n lóníjàǹdùkú ẹni torí wọn ò pè ní. pé ẹni bá pe Sunday Ìgbòho lóníjàǹdùkú ó kù díẹ̀ káàtó sá. kò ronú jinlẹ̀ dáadáa. sá ẹ má bínú kábíyèsí ṣé kìí ṣe torí pé relationship tó wà láàrin ẹ̀yin àti Sunday Ìgbòho ẹ ti mọ̀ tipẹ́ òun ló jẹ́ kẹ́ ẹ fi joyè Báṣọ̀run Akínrógun of Ìpótì Èkìtì kábíyèsí àwọn kan fẹ̀sùn kàn yín pé ẹ kó ìjàǹdùkú ẹ pé Sunday Ìgbòho kókó ìjàǹdùkú wọnú ìpínlẹ̀ Èkìtì láti wá domi àlàáfíà ìlú Ìró ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sá. níbi tí mo ti fi joyè ni màá ti wá kó màá ti gbẹgbẹ pé bí ìjàǹdùkú àwọn wo ni mo fẹ́ kó dojú kọ àwọn ni mo fẹ́ kó dojú kọ torí pé yẹ máa àwọn èèyàn kan wà kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè mọ̀ ọ́n rìn kórí má jẹ o àwọn bá jọba ìlú nígbà tí wọ́n bá ti sọ pé kábíyèsí lọ́jọ́ tí wọ́n sọ pé kábíyèsí yẹn kò ń ṣe inú gbogbo èèyàn ló dùn sí inú àwọn tí ò dùn sí wọn á máa gbẹ́ kòtò wọn á máa jẹ yín lẹ́sẹ̀ kò sí nǹkan tó ọmọ èèyàn ò lè sọ nǹkan tó bá dẹ̀ wọ ẹlẹ́nu ló lè fẹ́nu ẹ̀ sọ ìjẹ́ ẹni irú àwọn tó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ tí wọ́n lè sọ ní pàtó pé níbi báyìí o ló ti kó ìjàǹdùkú wá o nígbà lẹ́dẹ̀ mú lẹ́yà fọ́tò ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe oníjàǹdùkú lé àwọn agbófinró mú wọ́n dẹ̀ máa gbé ọ̀rọ̀ lọ́wọ́ wọn á sọ̀rọ̀ so gbogbo ilé ìtọ́ ní kábíyèsí bá àhesọ ni nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n sọ àwọn kankan torí pé ìbẹ̀rù ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ara àwọn ọmọ Yorùbá borí àwọn èèyàn tó jẹ́ bíi ọ̀jọ̀gbọ́n èèyàn gbà tí Sunday Ìgbòho tán rí pé mo lọ sọ́dọ̀ ẹ̀ àwọn tó wò ó lórí Facebook tí mo rí ní YouTube nígbà tí mo lọ sọ́dọ̀ Sunday Ìgbòho ìgbà tí mo wò dé 500+. So ìyẹn fi hàn pé àwọn tó wò láwọn tó fíwẹ̀ tí mo rí mbẹ̀ wọ́n fẹ́ tó 1 million
mo rẹ́ni tó pè mí pé kí n ṣọ́ra mi o kí mo lọ ṣe mo ní torí pé mo lọ kí Sunday Igboho ní pé kí n ara mi gé wá lù ní kan tó di pé wọ́n kọlu ilé Sunday Igboho ẹ̀sùn wo ni ìjọba fi kan Sunday Igboho mo tún ti lè ní ìjọba àná àtijọba àná àtijọba ẹni àti tìjẹta torí ó pẹ́ tí Sunday Igboho ti bẹ̀rẹ̀ tí ò ti ń fẹ́ ìrẹ́jẹ ó ń jà kéèsì ìrẹ́jẹ àjàgbára mi rí nǹkan tí ìdí nìyẹn tó jẹ́ pé kò sí nǹkan tí Sunday Igboho á ṣe tí mi ò ní síbẹ̀ torí ẹ̀rù kì í bò ó tọ́. ẹ̀rù kì í bò ó tọ́. nígbà tí ó ń ṣe òkú ìyá ẹ̀ mo lọ sí Ìgbòho láti Èkìtì èmi nìkan ni ọba tó wà ń bẹ pẹ̀lú ọba ìlú ẹ̀. bẹ́ẹ̀ni. mo dẹ̀ lọ rí mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀ gbogbo ọ̀nà tí mo gbà tán ti máa sọ pé Fúlàní lọ́nà gbogbo títí dé Ìgbòho. fọmi Ìgbòho tó Ìbàdàn. so títí dé Ìgbòho kò sí rírí tá a rí lọ́nà gbogbo yá wọn kọ gbogbo ilé ìtàn sọ pé Sunday Igboho kọlu Fúlàní ó ṣe gbogbo Fúlàní ló ń pààyàn ni ṣèbáwọn Fúlàní kan ti wà tá a ti jọ ń gbé tipẹ́ tí wọ́n lè ṣàbúrú pẹ̀lú èèyàn àwọn Fúlàní Ìlọrin wà tá a ti jọ ń gbé tó yẹ pé tẹ bá gbọ́ Yorùbá lẹ́nu wọn ní bí ọdún mélòó kan sẹ́yìn mo jẹ Fúlàní mo jẹ baálẹ̀ Fúlàní bí pé gbogbo Fúlàní tó bá ti wà torí pé tábẹ́rẹ́ bá ti lókùn dì ó máa dà gbogbo Fúlàní tó bá ti wọ ìlú ìrùn tó bá ti jẹ́ pé a fi ẹ̀sùn tí ò dáa kàn wọ́n ìwọ ni màá mú ọ Fúlàní kan wá síbí ó lóun fẹ́ máa da màlúù wọ́n da màlúù wọ láti ọ̀nà Òkèlà Sunday mo wá ní kálọ̀ pé mo kọ́kọ́ ní ká àrẹ́sì àwọn ọmọ ẹ̀ mo ní mo wà ní ká àrẹ́sì màlúù rẹ̀ ṣùgbọ́n nígbà tó wá dé lásà àwọn kì í ṣe Fúlàní bòròró ẹ̀mí ṣé o mọ̀ pé Fúlàní o mọ̀ pé baálẹ̀ Fúlàní wà bí tó bá fẹ́ wọ ìlú wọ́n á wọ ìlú láti pàṣẹ baálẹ̀ Fúlàní tó bá ní wọ́n fi baálẹ̀ Fúlàní jẹ níbi kan táwọn kan máa pariwo wọ́n fẹ́ kó wá Fúlàní wọlé ní láti fẹ́ máa kó Yorùbá ò kì í ṣe onídàrú wọn dẹ̀ kì í ṣojú a dẹ̀ nífẹ̀ẹ́ afẹ́ nífẹ̀ẹ́ àlejò ju ara wa lọ nǹkan tó ń fa ní orílẹ̀-èdè yìí náà nìyẹn tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ń sọ̀rọ̀ ìsọkúsọ sí ẹ rí i pé àwa Yorùbá ara wa la sọ̀rọ̀ òdì síra wa láti inú ilé wa. Yorùbá ò kì í tẹ ọmọ Yorùbá ò bá ṣe dáadáa máa sọ fún ọ a kì í fọwọ́ bo nǹkan tí ò dá ọ nǹkan tí bí Yorùbá ṣe sí nìyẹn. so léde kan tẹ̀ ń sọ ni wípé ẹ̀yin ò ní kí Sunday Igboho kó jàǹdùkú wọlé láti wá máa da ìlú tí ẹ jọba lé lórí. òun mo sọ pé ẹni bá ti fi irú ẹ̀sùn yẹn kó fi ìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́ báyìí o ó kọ́ àwọn ìyọlẹ́ adẹ̀ rí wọn mú o adẹ̀ tẹ́kì píṣọ̀ wọn o. n tó jẹ́ kí n bèrè yẹn torí ẹ tó pè mí tó béèrè ọ̀rọ̀ yẹn ó dẹ̀ mo ti bá yín sọ̀rọ̀ yẹn lẹ́yìn rẹ̀ ó ní nítorí pé ẹ fi Sunday Igboho jẹ oyè orí ọ̀fẹ́ yẹn lẹ wá ń lò pé kí Sunday Igboho bá yín kó àwọn bọ́ọ̀sì wọlé pé ìlú kejì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn ọjà wọn àwọn ọmọ yẹn náà lọ ń da ọjà yẹn rú tó ń ṣe gbogbo ẹ̀ torí pé ẹ fẹ́ kí ọjà yẹn kó dúró. mo ti sọ pé ìrìn tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu sọ. gbogbo ilé ìtẹ̀sán ẹgbẹ́ mi ò kàn nígbà mi ò dẹ̀ gbọ́dọ̀ èyí tó kábíyèsí mi ò dẹ̀ yàwọ̀ kankan kan sọ pé àwọn àtẹnu wọn ń jà wọn àtẹ̀tù padà nífẹ̀ẹ́ ara nítorí pé ẹ̀yin ó gé àwọn ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀gẹ́ kúrò ńbẹ àbí pé ẹ̀yọ ẹ̀yìn kúrò kò ṣeé ṣe ṣùgbọ́n nǹkan tó bá wo oníkálukú lè sọ pé ẹṣin ọ̀tá ẹni ga lójú ẹni. lédè kan ṣá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri kábíyèsí Olúpòtì òkò tọ́ọ̀gì kankan wá sínú ọjà kankan Sunday Igboho dẹ̀ mọ̀ kankan nípa ẹ̀ bàbá ohun tí Sunday Igboho ṣe ẹ jẹ́ kí n béèrè pé ṣé ẹ̀tọ́ tó yẹ kó tẹ Yorùbá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjó tẹ̀ wá lọ́wọ́ ṣé ìgbé ayé tọmọ Yorùbá ń gbé lọ́wọ́ ṣé ó dára sà ṣé ohun tí bàbá Akíntóyè àti Sunday Igboho ń ṣe bó lẹ ṣe rí síta tá ń pè fún òmìnira orílẹ̀‐èdè Yorùbá.
wọ́n ní lẹ́sọ̀lẹ́sọ̀ ni àmú ọ̀tọ̀ ẹ̀sẹ̀sọ̀ là ń gun ọ̀pẹ téèyàn bá fi ìgbà sára ọ̀pẹ ara máa gùn nígbà títí a fi kú lókè. mo sọ nǹkan kan ṣáájú pé àwọn tó ja ìjà òmìnira fún orílẹ̀-èdè Nàìjíríà wọn ju kékeré bóyá ni wọ́n ṣe tó ogún bẹ́ẹ̀ni ṣùgbọ́n 122 million wọ́n enjoy ẹ̀ lẹ́nu 200 plus. Yes, 200 plus million wọ́n enjoy ẹ̀ lẹ́nu. Tí wọ́n bá rí i pé ṣé máa ẹ̀tọ́ nípa ẹ̀tọ́ ọmọ Yorùbá ewé kan ní já lára igi kọba Ọlọ́run mọ̀ sí gbogbo ìgbésẹ̀ tó ní kálukú kó máa gbé Ọlọ́run mọ̀ sí tó bá tó àsìkò tó bá jẹ́ pé ó tó àsìkò. Àwọn ìlú wà káàkiri tó jẹ́ pé nígbà tí ìbágbépọ̀ wọn tí ò fẹ́ gúnrégé tó mẹ́hẹ oníkálukú ṣe tiẹ̀. Ìgbà tán dẹ̀ rí pé àyè tún wà láti padà wọ́n tún padà. Look at North and South Korea àti àwọn ìlú mi Soviet Union. Kò sí nǹkan tí ó burú ní pé kéèyàn béèrè fún òmìnira. Ẹ dẹ̀ rí pé gbogbo bíi Sunday Igboho àti bàbá Professor Akintoye ìṣọ̀jọ̀gbọ́n Akintoye bọ́n ṣe ń béèrè kò sígbà tán kó jàǹdùkú síta. Ẹ wo irú protest tí wọ́n ṣe kọjá ẹ̀ kò sáwọn tó máa wà civilize tí wọ́n organize protest torí protest ó wà nínú òfin Nigeria constitutional right yẹn ni láti fi ìwúnú kan hàn ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n máa hijack ẹ̀ wọ́n á hijack ẹ̀. Ṣé protest ní pé kí lọ́ọ́ máa já ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù ẹ̀ ń protest pé ebi ń pààyàn ara yín ẹ tún lọ já ṣọ́ọ̀bù ara yín ṣé protest nìyẹn? Kò sí protest nìyẹn. Òun protest civilized protest ẹgbẹ́ kan protest ní UK láìpẹ́ ẹ̀rí bí tán ti pàdé ẹ̀rí bí tán sọ pé wọ́n ti jó ṣọ́ọ̀bù. Ìdí táwọn èèyàn fi ń go against protest ńgbà mí tán fi ń takò protest ni pé àwọn kan wà tán dúró sídìí kó má dáa. Irú àwọn tó ń dúró sídìí kó má dáa onírú àwọn tó ń sọ̀rọ̀ pé Sunday Igboho kó tọ́ọ̀gì wọ ẹ̀kọ́ tì níbi tó joyè sí wọn ló kó tọ́ọ̀gì wọ ẹ̀kọ́ tì. Irú àwọn tó ń dúró síbi kó má dáa nìyẹn torí wọ́n fẹ́ máa fi ẹ̀sùn kan tàbí òmíràn wọ́n fi bá tún fi kan ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́. Kì í ṣe gbogbo èèyàn ló lè nífẹ̀ẹ́ ẹni ẹni tí gbogbo èèyàn bá ti nífẹ̀ẹ́ tí ò ní ọ̀tá tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ ó ti wọ kòtò. So ó gbọ́dọ̀ ní àwọn kan òun náà ló ń jẹ́ kí òun ló ń mú pé ara èèyàn lé máa ń gbàdúrà kan torí ẹni bá ní pé kó o máa lọ ta mo ní ọ̀tá mi tó bá máa lé mi débi ire ayọ̀ mi kó má padà lẹ́yìn mi. Kábíyèsí. Ọ̀tá mi máa lé èèyàn débi ire ayọ̀ ẹ̀. So ẹni tó bá ń sọ irú oríṣiríṣi ọ̀rọ̀ wọ̀nyẹn ó kàn sọ nǹkan tó wù wọ́n nǹkan tí bàbá ọ̀jọ̀gbọ́n Akintoye ń ṣe àti Sunday Igboho ó lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ túnbọ̀ gbúdọ̀ kó gbogbo àwọn ọba Yorùbá mọ́ra kí wọ́n jẹ́ ìdí tá à ń ṣe kínní fún nìyí nǹkan tá à ń ṣe fún nìyí. Ìbọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé wọn àti ìbí nígbà tí wọ́n jẹ ajá òmìnira àwọn ló ń gbádùn ẹ̀jọ̀ sí. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ pé àwọn ọba a gbọ́dọ̀ wọnú ara wa wò. Ọba gan ló ní ìlú. Bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ wọnú ara wa wò. Tẹ́ bá wọlé dáadáa kẹ nílẹ̀ Yorùbá ó ń kù díẹ̀ káàtó kì í ṣe bí wọ́n ṣe ń pọ́n àwọn ọba lé lókè ọya. Náà ṣe ń pọ́n wọn lé ń bíbá yìí ẹ ṣé bàbá mi. Mo ti fẹ́ béèrè náà pé kí lẹ rí sí i. Ó kù díẹ̀. Torí lẹ́nu ọjọ́ mẹ́ta ìsà Shettima ó ń bá gómìnà Sokoto sọ̀rọ̀ pé he must give due respect to the Sultan of Sokoto pé he was one of the owner of Nigeria
but lọ́dọ̀ wa ń bí báyìí wọ́n kó àwọn ọba wa sí abẹ́ chairman local government ṣàṣó yẹ kó rí bẹ́ẹ̀ lára ẹ̀tọ́ nígbà tí kíní ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ó dàbí pé gbà ilé orí Yorùbá ti ń dorí kodò tí eku òkè bí eku mọ́ so ó ló jẹ́ kí n béèrè ìgbé àti ẹ̀tọ́ àwọn ọba àtẹ̀tọ́ ọmọ Yorùbá ní Nàìjíríà jó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àmọ̀ràn tẹ́ ní fún bàbá ọ̀jọ̀gbọ́n bí àwọn tó ń ṣe kán jáwọ́ ni o àtọlóyè Chief Sunday Igboho. a lè ní pé kán jáwọ́ sábà nǹkan kan máa wà nígbà tí àwọn kan tó máa tako nǹkan ìgbésẹ̀ tẹ́ ń gbé nígbà tí a bá jọ gbégbésẹ̀ yẹn tán ẹjọ́ máa jàǹfààní ẹ̀ tó bá bọ́ sí lẹ́nìí àjọ máa jàǹfààní ẹ̀ ẹ máa wo ìgbésẹ̀ tí irú ààrẹ orílẹ̀-èdè ṣì ń gbé sí pé ó dàbí ó sì nira díẹ̀ torí ebi ń pa àwọn èèyàn ń ta mo mọ̀ pé ayọ̀ ló máa jáde sí tábàdẹ̀ ní ká wá wò olórí òun ní kó má dáa o àwọn ẹ̀sọ́ ń gbé ẹ̀ àwọn tá a jẹ́ followers ní problem mo kíní kan lórí social media tí mo sọ fi sọ̀rọ̀ ní Federal Poly níjẹni pé olùkọ́ sọ fún ọ̀gá iléèwé ó sọ fún tíṣà kó sọ fáwọn ọmọ iléèwé pé ká mú owó passport wá ó ní èlò ni ó ní 500 ó ní wọ́n pọ̀ ní 300 lè o máa san ó ní passport ní kò dúró ló ń gbà ó pe ọ̀gá iléèwé ó ní 300 ní kó sọ fáwọn ọmọ iléèwé kan wá ọ̀gá iléèwé dọ́dọ̀ àwọn ọmọ iléèwé ó pe fún wọn ní 700 ó fẹ́ kó 400 sápò ó pe fún wọn ní 500 àwọn ọmọ iléèwé kan dọ́dọ̀ ìyá ẹ̀ ó sọ fún ìyá ẹ̀ pé 700 ó ní wàá sọ fún bàbá ẹ̀ ìgbà tó máa dọ́dọ̀ bàbá ó pè ní 2000 ṣé Tinubu náà nìyẹn so the next thing tí ó máa yẹ ni pé bàbá ní ẹ wo bí ayé Tinubu ṣe fi àjẹ nẹ́ẹ̀tì 300 iléèwé tó bá jẹ́ pé 300 yẹn náà pé lọ ṣe mọ̀ pé a rọrùn fún bàbá láti san tí bàbá bá lọ́mọ mẹ́rin sí school 1002 nìyẹn ṣùgbọ́n bàbá tó bá lọ́mọ mẹ́rin sí school tí ìyá ti pè fún ní 2000 8000 nìyẹn ẹ̀wọ̀n nǹkan tó gorí ẹ̀ mo ra epo níbì kan ní 8+ mo rà ní NNPC ní 5+ 580 lẹ́ni lítà kan bí 300 naira wà lórí ẹ̀ ẹ wá wò ṣe bíbí kan náà ti jọ gbé epo yẹn àwa gan èmi nígbàgbọ́ pé tí ó ní kálukú bá ń ṣe kò kárí ọ̀dọ̀ ẹ̀ ní nọ́ọ̀tì ẹ wo ìgbà kòkó groundnut àwọn ẹ̀ ìgbà yẹn ni olórí orílẹ̀-èdè ìgbà yẹn kò wá tó pé owó wà ṣùgbọ́n àmọ́ bí tó máa lọ sí epo tí dé ń gbà ẹ́ epo tí dé ìgbà yẹn ni ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta ní north groundnut pyramid ní east oil epo ní west kòkó òun dà lẹ́nu báyìí àti gbogbo ìyá ti fi lẹ̀ epo ní gbogbo wájú wá gbajúmọ̀ ká ní bí epo yẹn ṣe dé kí gbogbo nǹkan tá à ń ṣe yẹn kó sì máa lọ kó máa continue kó máa pọ̀ sí. kò sí orílẹ̀-èdè ní gbogbo àgbáyé tí bàbí ti Nàìjíríà. bàbá mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ one of the leader àwọn òyìnbó ní ó ní $96 billion ní àkáǹtì lọ́dọ̀ wọn tá a máa ṣe sí owó Nàìjíríà ó jẹ́ 115 trillion naira ẹnìkan náà ní 200 million pounds bàtà máa ṣe yẹ ó jẹ́ 407 trillion ṣàṣe irú àwọn bẹ́ẹ̀ ó lè túlù ṣe. àwọn tara nìyẹn àwọn tó jẹ́ pé ìmọ̀ àtàrà ìran ogún àwọn yẹn wọn lè ná owó yẹn tán láì ṣe nǹkan kan ìran ogún ìran lọ́nà ogún wọn lè ná owó yẹn tán láì ṣiṣẹ́ rárá ká má ṣiṣẹ́ mọ́. lára àwọn olórí wa dẹ̀ ni
ṣebí gómìnà kan náà declare 9.73 trillion access. bẹ́ẹ̀ni ó yẹ ká bá béèrè torí pé òfin wa bóyá òfin wa ò gbà láàyè ní àwọn béèrè ní pé bóyá ṣe ẹ̀tọ́ tó fi bá tẹ̀ gbà láàyè ẹ wo àwọn ọmọ yahoo sí ọmọ ẹ ó jàgbàfọ̀ ó ń ká ṣe wọlé ò béèrè lọ́wọ́ ẹ̀. ṣé mo pẹ́ rójú èlò ẹ̀ mú ni. ọmọ ara máa ra mọ́tò fún òbí a máa kọ́lé fòbí inú òbí a máa dùn ọmọ tó rán lọ sí skul kò tí ò tí ì jáde tí ò tí ì níṣẹ́. ṣé rí i pé ibi tí corruption ti bẹ̀rẹ̀ nìyẹn so ẹ wo irú àwọn ìmọ̀ yẹn sì ṣé àwọn yẹn lè ní pé kó dáa torí wọn àmọ̀ ìyà. bàbá mi tí mo mọ̀ pé ẹ̀ sí lára wọn níṣì kan jáde ní àná tí fúlàní kan jáde síta pé kò sí ìlú tí wọ́n wọ̀ tí àwọn òun fún àwọn ọba abẹ ní owó kan tó dúró kan tó máa da màálù pé that is why tí àwọn ọba ilẹ̀ Yorùbá ò lè sọ̀rọ̀ tí wọ́n bá ní misunderstanding pẹ̀lú àwọn aráàlú pé àwa là ń pariwo pé fúlàní kó ẹran jẹ oko mẹ́wàá àwọn ọba wa ti gba owó ní ò lè jẹ́ káwọn ọba yẹn lẹ́nu ẹ̀rọ tèmi mọ̀ pé yóò sí lọ́ra wọn but kí ni orú àmọ̀ràn gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ yín gẹ́gẹ́ bí ọba kí lorú àmọ̀ràn tẹ́ lè rí sórú àwọn ọba bẹ́ẹ̀ torí ẹ̀yin náà lẹ ń tà bá lẹ́nu yín ni pé ọmọ tó sọ lẹ́nu ẹ̀ ló sàpòyọ̀ kó tó bá dàbí òwe sáà. àmọ̀ràn tá a lè bá nánì pé ká ní ìyípadà ọ̀tọ̀ ká rí i pé torí tí a bá ní ká wò ó a ní ọba ó wá sí ìlú ni. ọba wá sí ìlú ni. bẹ́ẹ̀ni ìránṣẹ́ la jẹ́. ìránṣẹ́ nígbà tí gbígbé ìlú gbéṣẹ́ lé wa lọ́wọ́. bí alábòjútó ìlú. kí bí oníkálukú bá dẹ̀ ṣiṣẹ́ bóyá ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ló ṣe máa jíyìn fọlọ́run. torí pé ọba tí ń fọba jẹ nìyẹn. n tẹ́ ẹ̀ sọ fún wa ni pé orí àpèrè tẹ́ ẹ wà yìí bẹ́ẹ̀ bá ṣe lò ẹ ṣe máa jíyìn fọlọ́run. ó dájú ẹni tí ò sí lórí àpèrè gan-an tó bá ṣe àjíyìn fọlọ́run. nǹkan tó ní kálukú bá ṣe àjíyìn fọlọ́run. kí ni ètò security yín ṣé kò sí wàhálà security pé wọ́n dá yẹn láàmú ní ìlú Ìpotì àti agbègbè? kò Ọlọ́run ń gbàkóso torí pé àwa gan fúnra wa ẹ̀ ń dọ́gbọ́n sí. àwọn ọlọ́kùnkúndùn pé a gbọ́dọ̀ ní ọlọ́dẹ sígboro káàtó mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa àwa ọba adalámọ̀ràn pé a fẹ́ kó dá àwọn security kan lẹ̀ ó dẹ̀ ní ti gbé àwọn agbáda agromàṣá rẹ̀. àpàdé wọn lọ́nà gbàtà bọ̀ agromàṣá tí wọ́n dálẹ̀ yẹn gómìnà wa Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí kò tún wá sí pé òun lọ mú àwọn èèyàn kò jẹ́ kí àwọn olóṣèlú gbọ́bọ̀ ó ní kí ọba kọ̀ọ̀kan kí wọ́n mú èèyàn lẹ̀ tó dángájá àwa la mú èèyàn lẹ̀ o. àwọn ọba ló mú àwọn èèyàn lẹ̀. tó jẹ́mu pé wọ́n ti di abẹ́rẹ́ tó lókun. olùdí rẹ̀. tí a dẹ̀ tún lè rò lágbára tí Ọlọ́run lè bá wa rò lágbára. òun lè bá gbọ́n ṣiṣẹ́ yẹn àwọn ọmọ wa ní tá a lè pè wọ́n bá ṣe àìdá wọ́n dẹ̀ lẹ́nu ìgbà tán ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa nǹkan tó kù díẹ̀ káàtó tá a dẹ̀ ń sọ ní ìgbìmọ̀ ọlọ́pàá ni pé ká tó bọ̀ fún wọn ní nǹkan èròjà láti ṣiṣẹ́ torí pé èèyàn lè fẹ́ lọ pàdé ọ̀rọ̀ Fúlàní nínú tó báyìí tàbí olè kó mú gidani tàbí ṣakabula lẹ́ni tó gbé AK-47 dání bó ló ṣe fẹ́ kojú ẹ̀ àfi tí àtòrí àwọn bàbá wa láyé àtijọ́ bó gbé AK-47 dání wọn á ní kókó gbélé ni. ẹ bá rántí ìgbà ọ̀rọ̀ ìbò rántí títírì ó ní agbára l'Ondo State. bẹ́ẹ̀ni. wọn láwọn kìíní ń gbé amod káàbọ̀ níbì kan àwọn bàbá wa ní pé àfi tí òkè bá ṣèyàn ló máa ọpẹrẹtì amod ká. ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ìjọ òótọ́ wà bí tàtijọ́ láti ṣerú nǹkan báwọn yẹn. kábíyèsí ọ ẹ ṣeun bàbá wa ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Ìpotì tó ń wò yín nílé lóko ìmọ̀ràn yín fún Èkìtì state fún ilẹ̀ Yorùbá general fún ọmọ yín Sunday Igboho. ìmọ̀ràn wa
lóòrèkóòrè ni èmi àti Sunday Igboho jọ máa ń sọ̀rọ̀ àsọ̀rọ̀ akéròkun ti ìlú Ìgbòtì àjọ máa ń sọ̀rọ̀ throughout tí Sunday Igboho fi kúrò ní orílẹ̀-èdè yìí a kàn sọ̀rọ̀ ni mi ò àríra sójú kí mo pẹ́ kí n tó rí nọ́mbà ẹ̀gbà pé ọmọ tọjọ́ mẹ́ta gbogbo ìgbà tó wà ní kútó ní àríra rárá ṣé ìgbà yẹn ni màá wá lọ ayéyà Sunday Igboho kókó tọ́ọ̀gì wá sílùú tó jẹ oyè sí ẹ mọ wa àìmọ̀ràn tí mo kàn máa gba wa ni pé ká jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ìmọ̀ Yorùbá kó ṣọ̀kan ká jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ tí mo yẹ ṣé mo pé àìrìnpọ̀ ló jọ méjò nìyà tí gbogbo tọ́mọ ìjò bá rìn pọ̀ kò sẹ́ni tó bá lè dúró kí wọ́n náà máa ń ṣáájú wọ́ọ̀rù tẹ̀lé kí àwọn ìjò ọdún ló kọ́ máa tàbí á dúró. kò sí bọ́ ṣiṣẹ́ ọdẹ ń ṣe dájú tó àkọ́kọ́ fẹsẹ̀ sí náà. tó ti gbogbo ọmọ Yorùbá bá parapọ̀ wọ́n bá ṣe kan gbogbo nǹkan tá à ń béèrè fún yìí kékeré ni o. pé òmìnira tá à ń béèrè fún kékeré ni. bàbá ti ṣe kan torí pé báwọn kan bá ṣe ń gbé sókè làwọn kan máa fà á. à ń gbọ́ ọ̀rọ̀ táwọn míì máa ń sọ. à ń gbọ́ ọ̀rọ̀ táwọn míì máa ń sọ. torí ẹni tí ò bá sí níbi ló máa ń mọ̀ ju àwọn tó wà ń bẹ̀ lọ. kábíyèsí. ìdí tó tuntun túbọ̀ lè díẹ̀ láti pé òmìnira ọmọ Yorùbá òun náà ni pé nǹkan táwọn míì rí jẹ nídìí mọ̀dàrú wọn ò fẹ́ kó dúró. ìjẹ́ ó dúró torí tí a ní ẹ lọ wo ìlú oníkálukú amòríkì ara wa àṣẹ ọmọ lágbájá ni ẹ fìlẹ̀ ṣùgbọ́n tó bá ti kan gbogbo orílẹ̀-èdè lápapọ̀ tó bá ṣe sọ nílùú nípínlẹ̀ oníkálukú báyìí tó bá kù díẹ̀ tí bóyá ṣe ní ọmọ wa báwo tó bá kù díẹ̀ káàtó tí ò ṣe dáadáa ṣẹ̀bọ̀ onílò ṣe bá àyàn lọ sílùú ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ lọ bá wa sọ fún bàbá gómìnà wa tí báyìí tí bí mẹ́ta bá máa fi kan bàbá ilé tí bàbá àfàlẹ́ ti sẹ́yìn ṣé. pé mọ́ borúkọ wa jẹ́. ṣùgbọ́n tó jẹ́ pé irúwà ògiri wà ní lókè ní gbogbo ẹbí wa ta ló fẹ́ lọ bá bàbá Buhari nígbà tàbí ara ilé kò sí. so ara àǹfààní tó wà bẹ́ẹ̀ ni àwọn kan dẹ̀ tún gbìmọ̀ pọ̀ pé kán jẹ́ kán decentralize kán lè structure Nàìjíríà pé ok tóníkálùkù bá ń ṣe tiẹ̀ ká máa mú àwọn ẹ̀tọ́ wa lọ sí central. bí ìdá mẹ́wàá. wọ́n ní ká máa ṣe bẹ́ẹ̀ òun ni ò jẹ́ ká ṣiṣẹ́ mọ́ a ti sọ gbogbo nǹkan di national cake. tó ń kówó yà á jẹ gbogbo. ó dára nǹkan tó ń kó yà á jẹ wọn tọmọ Yorùbá bá ṣe kan òun wọn ṣe kan lókè lọ́rùn ju tiwa lọ. lọ́dọ̀ àwọn tó kó wa lẹ́rú. tó tí gbogbo ọmọ Yorùbá tí mọ̀ wọ́n bá ṣe kan wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn jù wá lọ. wọ́n nífẹ̀ẹ́ ara wọn jù wá lọ mo gbà. tó tí ìrùn wa tá a bá ṣe kan tá a dẹ̀ nífẹ̀ẹ́ ara wa. èèmọ̀ bí Nàìjíríà ò pín ìrọ̀rùn á bá gbogbo wa kọ́mọ̀tì ẹ̀ sómìnira ṣé mọ̀ pé nígbà tó jẹ́ pé ó wá láti south west ó wá láti south east ó wá láti north ṣùgbọ́n ìmọ̀tara kí n rí jẹ bó bá lè dá kó dáa ni wọ́n á máa ṣe. ìgbà kan wà ní orílẹ̀-èdè tó jẹ́ pé àmàlà nǹkan kan irú àwọn ayé tá a bá fẹ́ mu gààrí odidi míìkì kan imported milk la máa ṣe sí. bẹ́ẹ̀ ni ìgbà kan wà àwọn Ghana àwọn ló ń jẹ geisha. bẹ́ẹ̀ni kókò àti kókò àti gbogbo. ṣùgbọ́n ẹ wá wo. ọmọ Yorùbá gan orí geisha jẹ mọ́ àti kókò. ẹlòmíì bá rí agolo míìkì bá ní sóòsì wọn sì ń ta. kábíyèsí o. àrísàn sì ń ta míìkì. Ọlọ́run nǹkan tí mo nígbàgbọ́ ni pé Ọlọ́run á bá wa yí ìgbà padà sí dáadáa. àmín bàbá mi. I pass through time period ní báyìí mo mọ̀ pé ó máa dá Ọlọ́run á yí wa padà.
ẹ ṣeun kábíyèsí àwọn tó ń wò wá káàkiri náà ní ká máa kí yín pé ẹ ṣe adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ pé a máa rí yín bá wọ́n dẹ̀ ní tó kí n sọ fún yín bíbá pé ẹ kú ìtọ́jú olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ yín pé ẹ kú àtìlẹ́yìn wọn ẹ kú àtìlẹ́yìn ìlú Ìpòtì ò ní bàjẹ́ o Èkìtì state ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní bàjẹ́ ọba àwọn kábíyèsí tá a ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ náà ni Olúpòtì of Ìpòtì Èkìtì ọba Aláyélúwà Kọ́ládé Ọládipúpọ̀ James Olúwadémiládé àkọ́kọ́ the first class obas in Èkìtì state kábíyèsí o ẹ ṣe wá kó àtìlẹ́yìn wa sá àmín bàbá mi yes sir yes. Ẹ káàbọ̀ sí orí ètò Lady K Ìfẹ́olúwa show Lady K News Career the baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi káàkiri gbogbo àgbáláyé a kú sinmi tèní ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ sinmi láyé ọ̀rọ̀ ní gbogbo wa ti gbọ́ yìí o látẹnu kábíyèsí ọmọ Yorùbá tàtà ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ́ kí ló dé tí ìran Yorùbá joyè eku ajẹnifẹ́ni kí ló dé tó jẹ́ wípé àwa Yorùbá ajoyè eku ajẹnifẹ́ni àwa là ń ṣera wa àwa là ń gbára wa nígbà tí ọmọ Adéyẹmọ dìde fún ògo orílẹ̀-èdè Yorùbá ẹ wòye millions of ọmọ Yorùbá ṣé millions àbí billions ọmọ Yorùbá ẹ wòye billions ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ wòye millions of ọmọ Yorùbá tí wọ́n lówó tí wọ́n lọ́lá tí wọ́n ní ipò tí wọn ò dẹ̀ ṣàánú mẹ̀kúnnù tí wọn ò ṣe bí pé àwọn rí mẹ̀kúnnù ẹni tó wá dìde fún èmi àti ẹ̀yin ẹ wá wo orí ohun tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe kí ni Ìgbòho ṣe kí lọmọ Adéyẹmọ ṣe tó mo dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ̀ ṣe fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣókùnkùn sí wa ẹ̀yin lẹ́wà lé ó yẹ ẹ̀yin lára láti gbéra láti lọ́ọ́ máa bá wa lọ káàkiri láti lọ́ọ́ máa bá wa tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn alọ́ àti àbọ̀ yín Ọlọ́run á máa pa yín mọ́ o ní àṣẹ Ìdùmarè bàbá mi lẹ́kìtì ẹ̀ ní rárìn ra ẹ̀ ní rárìn sọnù ẹ̀ ní kó sí páńpẹ́ ayé agara ò ní dá yín bí ò ní ṣẹlẹ̀ sí yín gbogbo ẹ̀yin tẹ́ wá dúró náà wípé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú ibi ò ní dé bẹ́nikẹ́ni nínú yín ìdààmú ò ní dé bá yín wàhálà ò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀ ní rí ń gbé sọnù bí kò ṣe bí ọmọ ẹ jọ ẹ bá wa pín ètò yìí ẹ jẹ́ kó délé kó dóko because a lot of people ni wọ́n ti gbọ́ gbogbo kátikàti tí àwọn èèyàn ń sọ a lot of people ni wọ́n ti gbọ́ gbogbo sọkúsọ tí wọ́n sọ so ọdẹ ní etí tó bá gbà lọ ó yẹ kó gbá bọ̀ ohun tí kábíyèsí sọ ó yẹ kí gbogbo èèyàn ó yẹ kí wọ́n gbọ́ eléyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n gbọ́ pàápàá nítorí àwọn tí wọn ò tẹ̀ tí gbọ́ gbogbo ìsọkúsọ tó ń sọ tẹ́lẹ̀ tí wọ́n bá ti wá gbọ́ ti kábíyèsí tí wọ́n bá padà wá gbọ́ gbogbo wọn ni wọ́n pé ó ṣe orí burúkú tó ń bá kiri yẹn kò ní jẹ́ tuntun fún wọn kò ní bá wọn lójijì wá ti mọ̀ wípé náà láì ló bá dé Ìgbòho ṣe bẹ́bẹ́ ààrẹ ni bí Ìgbòho nílẹ̀ Kóòtù Òjíire tẹ́ bá mọ̀ wípé ẹ lè ṣe wá ìtẹ́bọ̀ síta wọ́n lẹ̀fọ́ ẹ̀yìn lẹ̀fọ́ láwo èèyàn kan ò dín yín lọ́wọ́ náà ẹ̀yin náà bọ́ síta ẹ wá jà fún ìran yín ẹ gbèjà ran yín ẹ̀yin náà wò nísìn ẹ wo ibi tá a bára wa lọ́jọ́ tòní ẹ wo ibi tí ọ̀tẹ̀ bá wa dé ẹ wo ibi tí rìkìṣí bá wa dé Sunday Igboho kó ṣà lè jẹ́ òun ni kó lè jẹ́ òun ni ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ dúró ní dúró pé kó ṣàjẹ́yìn kó ṣàjẹ́yìn kí ló dé tẹ̀yin náà ò ṣe ẹ tiẹ̀ ṣe ẹyọ kan ká tiẹ̀ rí i ṣe mọ iye oore tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho tó ti ṣe fún wa nílẹ̀ Kóòtù Òjíire ẹ̀yin náà tiẹ̀ gbìyànjú ká ṣe ẹyọ kan ká rí kẹ́ fi ọ̀tẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ kò bá jáde ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jọ ṣe májàsálá náà kúkú máa sọ ó ní ẹ bọ́ sí dandan jọ sowọ́pọ̀ ká jọ ṣe ó léèyàn bí Ìgbòho millions òun ló wà níta ń bẹ̀yẹn kí wàá ló wá mú yín tẹ̀yìn èèyàn bí Ìgbòho tẹ wà níta ń bẹ̀yẹn tẹ wá ya coward tẹ wà lè bọ́ síta tó àwa ta dúró tọ ojú òní tiwa Ìgbòho àníwá yín tì ikú òní pa yín agara òní dá yín gbogbo yín bàbá màmá àníwá yín tì Yorùbá nation no going back ni no retreat no surrender lọ̀rọ̀ tó wà nílẹ̀ whether you people like it or not ṣe kí ni surrender Olódùmarè á dẹ̀ fún wa ṣe ojú òní tiwa gbogbo ẹ̀yin màmá mi tí ẹ bá fẹ́ ra body cream tó dáa àti body soap tó mú yes láti iléeṣẹ́ Danari skincare ni o
iléeṣẹ́ Danaris skincare nìkan ló lè ṣe. Àwọn ló lè bá yín treat gbogbo face yín tó bá ti burn, gbogbo face yín tí pimples tó ti bàjẹ́. Iléeṣẹ́ Danaris skincare wọ́n ní ọṣẹ ẹ̀wẹ̀, wọ́n ní ọṣẹ ojú, wọ́n ní face soap, face cream àti face cleanser tẹ́ máa lò tójú yín máa jáde síta tó máa dàbí tọmọ tuntun tó máa mọ́ lò. Bákan náà dẹ̀ ni wọ́n ní body cream àti body soap náà èyí tẹ́ máa lò tí skin yín máa jáde síta tẹ́ máa glow. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pupa ju Lady K lọ, ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen yìí, or kẹ́ text mi kí n fún yín ní phone number iléeṣẹ́ Danaris skincare. Arojú owó kì í ṣẹ̀ṣọ́. Ṣé wá rí àṣírí product iléeṣẹ́ Danaris ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé wá ní product tẹ́ bá rà lọ́dọ̀ Danaris skincare kì í ṣe product tẹ́ máa tún rà in 2 months time, kì í ṣe product tẹ́ máa rà in 3 months time. Ṣé rí in a year ẹ lè má ra ju product wọn lọ lẹ́ẹ̀mẹ́ta, bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ta in a year. Tó bá jẹ́ èyí tẹ́sẹ̀ wá jẹ́ pé ẹ kì í bu ọṣẹ púpọ̀ fún ẹ tó jẹ́ pé ọṣẹ díẹ̀díẹ̀ ni, mo lè assure yín pé ẹ ní rà ju ẹ̀ẹ̀mejì lọ lọ́dún, ẹ̀ẹ̀mejì lọ in a year. Tí body yín dẹ̀ máa ṣe kí ni tó máa glow ju body Lady K lọ, tẹ́ máa look sexy, tẹ́ máa look beauty gidi, tí kọ́lọ̀ yín máa jáde dáadáa. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ́ tó Lady K náà, wọ́n ní product tẹ́ lè lò láti máa fi maintain skin yín. Wọ́n ní tí ò ní jẹ́ kẹ́ mọ́ tó Lady K. Wọ́n ní product tó mú yes tó gbá skin gidi tí ẹ ní mọ́ tó Lady K rárá àti rárá ni iléeṣẹ́ Danaris skincare wọ́n ní. So ẹ̀yin bàbá màmá tí ẹ bá fẹ́ lo body cream tó dáa, ẹ fẹ́ lo body soap àbí face yín nìkan lẹ fẹ́ treat, mi ò lo filter. Tẹ́ bá rí tí mo bá ṣe program tí mo dúdú àkọ́kọ́ tí ó ṣe bálabàla, fóònù ni, and thank God pé gbogbo ìyá mi bàbá mi náà kúkú mọ ọwọ́ fóònù, ẹ mọ̀ ọ̀rọ̀ kámẹ́rà ìtò ohun wọn ló máa ṣe. Kámẹ́rà fóònù mi kò dáa tọ́, òun lẹ máa fi rí mi tí mo máa dúdú tí mo máa rí bálabàla. This is my real skin color. Yes, tẹ́ bá rí mi one on one, this is the real skin color. Ó glow sí ni every day ló ń bọ́ta sí. Ẹ̀yin tẹ́ bá rí mi 2 months ago, tẹ́ bá tún rí mi nísìnyí ipò tuntun ti yàtọ̀. That is it. Iléeṣẹ́ Danaris skincare ló lè ṣe. And one of the best. Ẹ̀yin mọ́mì ẹ lè ra product fáwọn ìyàwó yín níbẹ̀. Ẹ̀yin mọ́mì náà kẹ̀dẹ̀ ni ẹ lè ra product fáwọn dádì níbẹ̀. Tẹ́ bá rí pé bàbá yìí ṣe wàhálà gan. Stress dẹ̀ máa ń jẹ́ kí skin kó ṣá. Ṣẹ́rí weather máa lọ máa bọ̀, ó máa affect skin. Kí skin yín ẹ má bá wá bàjẹ́. Ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ Danaris skincare. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra product tẹ́ máa lò fún diabetes, jẹ̀díjẹ̀dí, manpower, nǹkan ọmọkùnrin tó kéré jọjọ orí lọ, àti oògùn flat tummy fún àwọn daddies àti mommy tí ikùn yín bá tóbi tẹ́ fẹ́ kó flat. Ẹ̀yin náà pè mí lórí WhatsApp number mi, or kẹ́ text mi kí n fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal. Ṣé rí gbogbo ọ̀rá tó wà ní body yín yẹn, mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín. Gbogbo ẹ̀ báyìí lẹ máa yà síta. Gbogbo ọ̀rá tó ti di ikùn yín, gbogbo ọ̀rá tí ò jẹ́ kẹ́ lè tàtẹ̀ kanlẹ̀, gbogbo ọ̀rá yẹn pátápátá, mi ò ṣeré o, I'm not joking. Nǹkan tó ṣúọ̀ tó dá mi lójú òun ni mò ń sọ fún yín. Gbogbo ọ̀rá yẹn báyìí lẹ máa yà síta. Tẹ́yìn kan máa rí gbogbo fat tó ń jáde lágọ̀ọ́ ara yín, ẹ máa rí. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin bá wá kéré jọjọ orí lọ, àbí ẹ̀ kí lè ṣe dáadáa. Ṣé rí sickness yẹn kọ́ mọ̀? Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́ ní ìṣe tí mo bẹ̀rẹ̀ sí ní bá wọn polówó iléeṣẹ́ TL Natural Herbal, àwọn èèyàn give testimony. Èmi gan mọ̀ pé sickness yẹn pọ̀ ń ta bẹ́ẹ̀ yẹn, kọ́kùnrin má lè ṣe jẹ̀kan lọ. Ọkùnrin míì gan kò lè ṣe ẹ̀kan, kò lè lo 2 minutes lórí obìnrin is a bad sign, nǹkan tí ò dání. So gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní irú condition bẹ́ẹ̀ yẹn, ẹ má wò pé that is the end, ẹ má wò pé that is the nature of your body. Solution wà fún. Ó ya èmi náà ní ẹnu nígbà tí mò ń gbọ́ testimony táwọn èèyàn give láti ọ̀dọ̀ iléeṣẹ́ TL Natural Herbal. Ṣẹ́rí àgbo lẹ máa lò. Àgbo ṣẹ́rí kìí ṣe gbogbo ẹni dákọ́lẹ̀ o, kìí ṣe gbogbo ẹni gẹ̀dígẹ̀dí o. Àwọn míì dẹ̀ wà jẹ̀dígẹ̀dí ni, àwọn míì wà kòkòrò inú ẹ̀jẹ̀ ló máa ń kọ̀ sí ẹ̀, ó máa pa bọ́dì yín, ara yóò ní move, kò ní ṣe. Bó tẹ́ bá ti lo àgbo, tẹ́ bá ti lè kọ́ńkà kòkòrò yẹn, ìṣọwọ́ tára yín máa fi move. Ẹ̀yin kan máa wò pé ara mi ò ṣe báyìí ṣe. Ẹ tún wá máa lo àgbo jẹ̀dí dáadáa. Ẹ máa try láti máa mu àgbo àti àgúnmu. It helps a lot. Èmi gan ti dẹni tó ń cancel àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ kéèsì yẹn.
because ó kàn surprise mi tẹ́lẹ̀ bá pè báyìí Lady K àṣírí ni mo fi sí yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ àgbo tẹ́ ń bá wọn polówó yẹn báwo ló ṣe ṣiṣẹ́ sí báyìí kásà báyìí káwọ́ òdì máa ní ìwé alẹ́ mọ̀ọ́kan tún ṣẹlẹ̀ báyìí lẹ ṣe máa ṣe tó bá dẹ̀ ti lè pè wọ́n báyìí tó ti fún wọn láwọn product tó ń lò changes ń wà ọmọ tó padà ṣe Lady K ẹ ṣe o mo ti rí ìyàtọ̀ ti dé so ẹ má rọra yín kú pé that is the end gbogbo ẹ̀yin mú mi tẹ́ mọ̀ pọ́kọ yín nírú àìsàn bẹ́ẹ̀ lára ẹ má torí ẹ̀ ṣe ṣìnà ẹ má torí ẹ̀ kẹkọjọ sọra yín di abandon sínú ilé kẹkọjọ ìfẹ́ wà o but èyí tó tún wá jẹ́ dìmẹ́dìmẹ́ orí bed ẹ má ti torí ẹ̀ yìí náà àgbo lọ need àgbo ni wọ́n need kọ́ máa mu àgbo lóòrèkóòrè ẹlòmíì jẹ̀dí ló sọ́dà bẹ́ẹ̀ ẹ máa make sure pé ẹ mu àgbo time to time ẹ ń lo àgbo mu ẹ ń mú time to time ṣé tẹ bá ti mú kò sí ni ẹ máa rí changes ìyàtọ̀ máa wà gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yín náà kéré ẹ wo mo ń sọ fún yín with full chest wípé nǹkan ọmọkùnrin tó kéré yẹn máa di ní ńlá ó máa di ní ńlá kò nídìí pé ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ sí tó máa ti bá yín pọ̀mpù ẹ̀ boost ẹ̀ àgbo lẹ máa mu ó máa yà yín lẹ́nu tó bá dìde tán tó bá nà tán pàpàpàpà tí gbogbo iṣan yẹn stretch wá ẹ wò pé ṣé nǹkan ọmọkùnrin yín ló padà tóbi báyìí so ẹ máa mu àgbo ṣẹ́rọ́ ló ń kẹwàá nílẹ̀ Yorùbá immunization tó dé òun ló jẹ́ ká gbàgbé nǹkan ta nínú ilẹ̀ wa ewé àti àgbo oúnjẹ bí idán ẹ wo àwọn bàbá wa láyé àtijọ́ kò sí pé mò ń lọ gba abẹ́rẹ́ kò sí pé mò ń lọ lo oògùn àgbo ní tó bá ti bọ́ sínú oko tó ti já ewé èyí tó máa gún wọn sáré gun èyí tó máa sá wọn sá èyí tó máa lọ lójú ọ̀nà wọn sáré lọ wọn gbé lura lẹ́sẹ̀kẹsẹ̀ àìsàn tó ṣe wọ́n yẹn ti disappear kò sí àìsàn náà láyé tí ò ní oògùn àgbo but ayé sìn àti gbàgbé gbogbo ẹ̀ àwọn bàbá mi gan lábúlé gan wọn rántí àgbo mọ́ nítorí pé kí ni àwọn ọmọ ti ra oògùn fún wọn wọ́n ti ra tonic fún wọn àwọn gan ò máa gbó mọ́ àwọn náà ti mu tonic àwọn bàbá tí wọ́n ń jẹ shock wọ́n ti ń jẹ shock nísìn so mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má jẹ́ ká lose hope in any sickness tá a bá ní lágọ̀ọ́ ara àgbo wà tó lè treat ẹ̀ gbogbo ẹ̀kọ́ ni ṣọ́ọ̀kì ojú òde ní tiwa àìsàn tí ò gbógun Ọlọ́run ò ní fi bá wa jà ẹ bá mi share program yìí ẹ subscribe sí YouTube channel mi ẹ bá mi pín wọn gbòòrò ayé mo fi Elédùmarè bẹ̀yìn ojú òní tìyìn ẹ ní nìkan ṣayé yín tẹ́ bá tún wá fẹ́ ra aṣọ àti báàgì àti bàtà tó wà pa ẹ̀yin náà tún pè mí ẹ̀yin tẹ́ bá nídìí aṣọ tẹ́ nídìí bàtà tẹ́ nídìí báàgì tó wà pa tó mú yes ẹ̀yin náà pè mí kí n fún yín phone number Unique Japan ni wọ́n wà Japan òun ni wọ́n wà wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀bù sí Nàìjíríà náà so any country wọ́n bá yín send àwọn samples sí yín tẹ́ bá láwọn latest post ẹ̀yin mọ́mì tí àwọn yín fẹ́ ṣe birthday àbí tẹ́ kọ̀ wọ́n pé kí ni mo lè ṣe fọ́mọbìnrin yìí kí ni mo tún lè ṣe fún torí dùnú ayé mi ló jẹ́ kí n surprise ẹ lọ ra set shoe and bag ẹ lọ ra àwọn fabric tó dáa kí àwọn yín kó yọ bí ọjọ́ kówó yín yọ lára ìyàwó yín ẹ rà fún wọn kẹ́ fi ṣe gift fún wọn ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ Unique wọ́n send àwọn sample yẹn sí yín ẹ rí àwọn fine design àwọn post tó máa dàbí pineapple àwọn post tó máa dàbí banana àwọn post tó ní fine shape fine design oh my God owó dá ẹ lọ ra níbẹ̀ ẹ mọ̀ pé rere lolúwa ojú òní tiwa sẹ́yìn tẹ́ bá nídìí àwọn product yẹn ẹ pè mí lórí WhatsApp bá send number wọn sí yín ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ cream náà lẹ fẹ́ ẹ like bí Lady K ṣe rí àbí ẹ̀ tiẹ̀ fẹ́ kó mọ́tò ẹ̀yin ò fẹ́ mọ́ tótó yìí àbẹ́yìn fẹ́ mọ́ jù báyìí lọ ọ́ìlì wà tẹ́ máa lò wọ́n fún mi ò lónìí kẹ́yìn má lọ máa sọ pé Lady K kí ló ṣẹlẹ̀ sí ẹ that is why I don't use it mo kàn rà lóyún tó máa jẹ́ kí skin mi kó jáde síta ó dẹ̀ jáde síta so ẹ pè mí o kẹ́ra product ọṣẹ ìwẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ Danari Skincare ó kéré ju ọṣẹ ìwẹ̀ kíkan ẹ máa lò 4 months ẹ̀yin wá jẹ́ni tó máa wẹ̀ ọṣẹ láàárọ̀ tó máa wẹ̀ lálẹ́ ẹ ṣì lò 3 months because ọṣẹ yẹn fòmù dáadáa díẹ̀díẹ̀ lẹ́kọ̀ọ́ máa bù sí kọ̀ọ̀kan ẹ bá ti bù sí kọ̀ọ̀kan báyìí ẹ fi fọ bọ́dì yín that is all tó bá dẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ máa ń lo ọṣẹ bíi ti tèmi mi máa ń lo ọṣẹ gan máa kọ́kọ́ fi scrub gbogbo bọ́dì èyí tó jẹ́ face soap máa fi kọ́kọ́ pa gbogbo face mi títí máa pa dọ́rùn títí dìgbà tí máa ráyè àti lọ wẹ̀ tí n bá ti ráyè máa lọ wẹ̀ èyí tó jẹ́ body soap náà mo máa fi pa ọwọ́ ẹsẹ̀ pa gbogbo bọ́dì mi máa fi sílẹ̀ máa wá wọ bọ́mbà àti ṣe mí títí tí máa fi ṣe nǹkan tí máa fẹ́ ṣe tán tí máa ti lè ṣe tán báyìí mo lọ wẹ̀ dànù nìyẹn bá dẹ̀ gbé cream lé that is how I use it and it works very well kò dẹ̀ jẹ́ skin mi kò jẹ́ skin mi mo kúrò nínú ẹni tó máa ṣe ṣe é sìn tó máa nọ́ọ̀sì egbò tí n bá ní any cut ẹ wá pa yìí kò ìpẹ́ tí mo sì fi jó iná
iná lójó mi ń bẹ̀ òun ló ti lọ yìí tó bá jíyàn tó ti lo kírìmù bíi kíní ni tí kírìmù ti jẹ gbogbo skin ẹ wo òní tí sàn dì sí tẹ bá yẹ pé skin mi ó yí síbẹ̀ tẹ bá gbọ́ ó yí kú that is my skin àwọn kírìmù mi wà tẹ bá lò báyìí ó máa jẹ yín ní skin yẹn wá fẹ́lẹ́lẹ́lẹ́ no tí iléeṣẹ́ dáná yóò rí bẹ́ẹ̀ láìsí ẹ̀rí mi wọ́n náà wọ̀n ẹ̀yin náà ṣáà rí nǹkan tí mo sọ ẹ wo skin mi ẹlòmíì kò lè fa skin ẹ̀ bí mo ṣe ń fa ẹ̀ ibi tó bù yìí á ti pọ́n á ti léèrú ẹ̀jẹ̀ á ti fẹ́ fàyà no skin mi yí síbẹ̀ ní àwọ̀ tèmi yí dáadáa ní skin cream àtọṣẹ kò jẹ mí ní skin mo dẹ̀ fi máa ń pa bọ́dì mi dáadáa so ẹ pè mí lórí WhatsApp ojú òní tìyìn ẹ subscribe sí YouTube channel wa ẹ tan notification bell yín tẹ̀lé fún wa ní top up ẹ support ministry mi ojú òní tìyìn super sticker wà ń bẹ̀ ẹ bá mi jù sí ire o.